3799 òun náà ni ẹ lè pè wá sí. Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà àbí Europe ẹ lè pè wá sí orí WhatsApp wa lórí +44 74 59 35 3799 òun náà ni ẹ lè pè wá sí fún gbogbo ìpolówó ọjà yín. Ẹ bá wa dòwò pọ̀ lónìí. Ẹ̀yin náà kúkú mọ̀ pé ìpolówó ọjà làgún mú òun. Ẹ bá wa dòwò pọ̀ lónìí kẹ́yìn náà sì rí pé rere ni Ọlọ́run. Ẹ bá wa dòwò pọ̀ lónìí. Iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Alága àdúró lẹ́fẹ́ ni, alága àjókòó ni, MC lẹ́fẹ́ fún ìnáwó yín ni. Ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa Authentic Entertainment Organization event fún gbogbo ìnáwó yín. Ẹ kàn sí wa fún gbogbo ìpolówó ọjà yín, fún gbogbo ìnáwó tí ẹ fẹ́ ṣe, event planner lẹ́fẹ́ ni, alága àdúró alága àjókòó lẹ́fẹ́ ni, gbogbo nǹkan tí ẹ fẹ́ fún ayẹyẹ yín ẹ̀yẹ ṣáà ti kàn sí wa ní iléeṣẹ́ wa Authentic Entertainment Organization. Àbá yín ṣe tinú yín ó dùn tí ẹ̀yin náà sì rí wípé Ọlọ́run ọba ó gbà fún wa. Ẹ kàn sí wa, ẹ lọ sórí Facebook page Authentic Entertainment Organization event, ẹ fọ́lọ̀ wọn, ẹ like page wọn níbẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí náà ní 079 080 25944 079 080 25944. Òun náà ni ẹ̀rọ iléeṣẹ́ Authentic Entertainment Organization tẹ́ lè pè sí fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, ẹ sì rí pé Ọlọ́run ọba ó gbà fẹ́ nìkan ju ẹnìkan lọ. Ẹ ṣeun mo dúpẹ́. A máa lọ lórí ètò lónìí. A tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Àwa náà láàmú wáyé náà láàmú bá. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Kò ní lè tẹ̀ náwó sí pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ilé òní lé wa, ọ̀nà òní nà wá, àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá Ìbàdàn yín náà rèé, ìyá Ìbàdàn yín Authentic, ìyá Ìbàdàn yín broadcaster. Wọ́n náà lólí pírẹsẹ̀ntà yín rèé, á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ́ràn. Ọ̀yájọ́ ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá. Ajímọ̀sára ẹ̀jẹ̀ wà fún gbogbo UK. Èmi náà ni mò ń dágbére fún yín lórí ètò lónìí pé à ń lọ lónìí, á tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ire owó, ire ọmọ, ire àkúbálẹ̀ ọ̀rọ̀ kó wọlé wa wá, kó wọ̀ dẹ̀dẹ̀ wa wá, ká má ṣe rí dààmú, ká má rí fòró, àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ o. Lónìí á tún máa lọ lórí ètò. Àjọkẹ́ Adé lèmi jẹ́ èmi lọ́mọ àgbọn bèlé ọmọ àgbọn òbí dúdú. Iyán funfun ọ̀bọ́kà rẹ̀, iyán funfun kábàrà mi ní jọjọ. Èmi lọ́mọ sápà lé ìpètò ọmọ ẹranko yáyọ, ọmọ ẹkùn tó fi torí ọmọ ẹkùn tó fi tìlù ọmọ ẹkùn tó fi tìmùgbà lókè Ìbàdàn nílé Olúyọ̀lé. Èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ ká ọmọ àfikàrà ń fọ́rí mi ìlú àìná ìlú Òjó, ìlú Àjàyí olódògbò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lójú ogun, nílé ìyá nílé bàbá tàbí bí lọ́mọ Ìbàdàn májàmájà ti ìkara àwájú lẹ́rú. Èmi lọ́mọ agẹ́sí kólé níbi olè gbé ń jàre oníhun wọn náà sí agbébẹ̀. Èmi lọ́mọ àjòrò sùn lókè Ìbàdàn ní Olúyọ̀lé títí táàtù fi padà níjọ́ mẹ́jọ. Ẹ dákun bẹ́ẹ̀ bá réṣù tó wọkọ́ mú tó fi gọ́ọ̀bù ojú, ẹ má fọmú èṣù ṣeré o. Èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn, kò ní yà sílé kó wa gbogbo wa. Àní rí dààmú, oorun ayọ̀ náà lásùn, ká sùn láyọ̀, ká pàdé láyọ̀ níjọ́ mẹ́jọ. Ká pàdé lórí ètò yín, ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Títí ìgbà náà ká pàdé níre. Ire báyìí lójú owó rí o. Èmi náà mọ̀ lọ báyìí, ọ̀bẹ ní ìbẹ́sù àtẹlẹsẹ̀ báyìí ní ìbẹ̀nà. Èmi náà ní ìmọ̀ wáyìí náà ní ìmọ̀ bá. Àní gbọ́kú síra wa, àní rí dààmú síra wa. Orí wa ò ní burú o, ayé ò ní di àmọ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Títí tá a fi pàdé, ká sùn láyọ̀, ká jí láyọ̀, ká pàdé níre. Ire o, ire kàbìtì. Ó dìgbà kan náà, ó dàbọ̀. ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́nrán àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò òjìire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé.
tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣèjì bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síjọ́ ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. You want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circles, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká polówó gbogbo kòkòrò ara, ká polówó gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo tó ṣe pálapàla sí ni lára, tàbí eléyìí tí ọṣẹ fà sí àwọ̀ ara ẹni. Kí ibì kan dúdú, kí ibì kan pupa lára ẹni. Unbalanced skin, authentic beauty skin care ló lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half cast shower gel, super half cast scrub, super half cast face cream, half cast oil, super half cast lotion, whitening cream, whitening oil, super half cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half cast cleanser, whitening oil, super half cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Kárí ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742428743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin Care. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé, ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìbílẹ̀ rédíò nínú ká gbàgàgà kánú nílé sí ilé bó ṣe wù ká ṣe pẹ́ láti
àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ káàrọ̀ òjíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣèjì bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ òjíire tó fẹ́ kájé gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.